jẹun ṣó pọ́sibú ni pé káwọn ọmọ má bomi lórí oúnjẹ yẹn ṣó pọ́sibú ni. torí gbà tí yẹn sọ pé yẹn fẹ́ máa fún lówó ṣoṣooṣù pé ìyá yẹn ó nídìí ká máa fún lóṣooṣù ó nídìí ìtọ́jú ó nídìí ìrànlọ́wọ́. ọmọ mi tọ́jú mi ẹni tí wọ́n mọ ọmọ mi tọ́jú mi ìdájọ́ ìlọsí fún má fún mi lówó lóṣooṣù. ìdájọ́ ìlọsí fún má fún mi lówó lóṣooṣù. ṣẹ́gun ò lè ṣe fún má fún mi lówó lóṣooṣù. yẹ́mi sí alọ́nà ò lè ṣe fún má fún mi lówó lóṣooṣù. ìyẹn yẹ́mi sí alọ́ tí ẹlẹ́rìí ń bẹ̀rẹ̀. Mayegun Akewi mo tún dé bí mo ti ń dé àtúwọ̀n ká níbi wọ́n gbé ń dáná irọ́ iná ti jó dórí kókó gbọ̀ngàn orin fẹ́ sọ lẹ́nu. Mayegun omi ni mí tí poró iná irọ́ èmi làròyé tí forin pọ̀tẹ̀ mọ́lẹ̀. mo bá wọn lé ní mo pe ní mo bá wọn léjì mo pèjì mo bá wọn lẹ́ta mo pẹ̀ta mo pẹ̀ta ń ta gbá mo bá wọn lẹ́rìn mo pẹ̀rin wọ̀rọ̀kọ̀ mo bá wọn lárùn mo pàrún bótó. Mayegun ẹni tí ọ̀gbọ́n tẹnu ẹ̀gà ní pẹ́gà ń pa á tó mo tún dé tó ń tàlàyé ọ̀rọ̀. mo tún ti máwọn ẹ̀rí dé o tí mo fẹ́ ká tún jọ mọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ̀yin ni ẹ wá nǹkan ẹ fìdílé ọ̀kọ̀ọ̀kan lẹ́wọ̀n mo gbá àwọn ohun ẹ̀rí tí mo ń sọ ẹ ṣá mo bá mi bọ̀ lẹ́sọ̀lẹ́sọ̀. gbogbo ẹni ọ̀rọ̀ yìí nípa orin ewì tí mo ń ké lórí ohun tó ń lọ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn èèyàn tẹ́ni tí ń jẹ́ Rotimi Daniels tí ń gbé ṣépè ṣáṣáṣá ó yẹ ẹ súnmọ́ bí ẹ wá gbàlàyé okùnfà orin. ẹ̀ṣẹ́ kì í dédé ṣẹ́ omi tí ń rú ó ní ti ń bẹ nísàlẹ̀ lódò. ká tó jagun ó yẹ ká mọ ohun tó fa ogun. bómi bá ń rú lókè odò ó tọ́ ká mọ ohun tí ń bẹ nílẹ̀ odò tódò fi ń rú. ohun tí mo ṣe jáde tí mo fi wọlé orin lórin àmọ̀ràn tí mo kọ tí mo fi gba Rotimi Daniels lámọ̀ràn kó yé mọ́ generalize àwọn òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì èké pé gbogbo wọn kọ́ ni wòlíì ẹ̀tàn. kò gbọ́ ń lemọ́lemọ́ ló ń gbé wọn ṣépè pé Jesus is a scam. Jésù ò tó ń pọ́n ní wí kó tó wá di pé ó gbórúkọ Olúalọ́ jáde pé kó gbáya rẹ̀ síta páwọn ẹbí aya Olúalọ́ ti mẹ́sùn rẹ̀ wá Olúalọ́ ti sọ ọmọ wọn dàwátì. ẹ̀sùn yìí ni mo wá rí pé ọwọ́ tí Rotimi fi mú un kò bójúmu tó. ẹni ẹ fẹ̀sùn kàn kò tí ì wí nǹkan kan ẹ ti ń pè lórúkọ kórúkọ káráyé ọba lè gbà yín gbọ́ ẹ sọ́dọ̀gùn wàhálà. lóhun tó ṣe pé kò sóhun tó burú nínú ká fẹ̀sùn kàn ni. èyí tó burú ni pé kẹ́mọ ọgbẹ́ni ẹ fẹ̀sùn kàn ṣépè èpè ńláńlá. báwo lẹni tẹ́ ẹ fẹ̀sùn kàn ṣe jáde síta kọ́ wá wí tẹnu rẹ̀ kọ́ wá sọ. ìyẹn ni mo gbà mọ̀ràn fún Rotimi Daniels lé lórí tó lẹ́nu akéwì rùn. gbogbo yín lẹ ti gbọ́ nínú rẹ́kọ̀dù tí mo ṣe tó dariwo. ìyẹn ẹ̀rí apá kejì tí màmá Ìjẹ̀ṣà ti sọ pé òun kọ́ lòun bẹ Rotimi níṣẹ́. mo mọ̀ pé ó ya gbogbo yín lẹ́nu bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ ya kó wá yín lẹ́nu. ìdí abá ni pé nínú àwọn àṣírí tí mo rí ó jẹ́ kí n mọ̀ pé Rotimi gan fúnra rẹ̀ ló da bẹntiróòlù sáàrù ọ̀rọ̀ Olúalọ́ tí Rotimi Daniels tó sọ dariwo tó ń tèpè. ọ̀rọ̀ yìí ó rí gẹ́gẹ́ bí ajá tí wọ́n ló bu ni jẹ. wọ́n wá ní kí wọ́n gbájá lọ sí kóòtù ìdájọ́. dídé tí wọ́n délé ẹjọ́ adájọ́ tí ń bẹ nílé ẹjọ́ lè mọ́mù ni. ẹ jọ̀ọ́ irú ìdájọ́ wo lẹ rò pé ajá lè gbà níwájú lè mọ́mù? ṣé Rotimi Daniels tó lóhun ọgbà tí Jésù Kristi gbọ́ tí ń gbé Jésù ṣépè lójúmọ́ ṣó ń lérò pé ẹ lè kẹ́jọ́ ẹni tó gba Jésù Kristi gbọ́ lọ bá kó dájọ́? ṣé ò mọ̀ pé personal interest tó wà ńbẹ̀? ó yẹ ẹ gbọ́ ohun tí Rotimi sọ tó ní kí wọ́n jẹ́ kí màmá wí nígbà tí wọ́n lọ ṣe interview fún màmá ní fàkì nígbà yẹn. àṣírí ọ̀rọ̀ rèé ẹ wá gbọ́ tó ṣẹlẹ̀ níkọ̀kọ̀. ẹ kú iṣẹ́ ribiribi èmi ṣì wà lẹ́nu iṣẹ́ bọ̀ torí mo lè ti máa sùn nígbà tẹ́yìn bá máa jí láti lọ sí ọ̀dọ̀ Ìyá Ìjẹ̀ṣà again. ìbá àti ẹ̀ jẹ́ 2-minute video ẹ jẹ́ kí ẹ ṣe fídíò Ìyá Ìjẹ̀ṣà kí wọ́n parí kí wọ́n sọ wípé kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n jọ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ pé àwọn ń wá ọmọ àwọn ọ̀hún kí wọ́n jọ o torí látìgbà tí ó ti ń lọ bí ọdún 3 tàbí 4 sí àwọn ò rí o táwọn bá dẹ̀ ti béèrè kò ní fáwọn lésì kán jọ o kí wọ́n gbà wọ́n o
something like that irú fídíò bẹ́ẹ̀ dẹ̀ má jẹ́ kójú ti yín hàn bẹ́ẹ̀ o ọlọ́run ṣáàjẹ́ kan sign paper yẹn ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹ̀rẹ̀wọ̀ ẹ ṣé. ẹ̀yin ọlọ́gbọ́n olóye ẹ̀dá ẹ ti rọ́rọ̀ yìí sí ẹ ṣàmọ́ fòye gbé bí mo ti ń kọrin lọ ẹ tún gbàlàyé bíntín nípa ìwé tí Rotimi fúnra rẹ̀ kọ tó ní kí màmá fọwọ́ sí káráyé ó lè rò pé ẹbí aya olúwa ló kọ lẹ́tà pé kóun ó lọ gbé wọn níjà. hello Mr. Tọ́pẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú àtàárọ̀ báwo ni rìn ṣé ẹ ti délé number 1 then number 2 máa send nọ́mbà yín sí ẹni tó máa gba àwọn ìwé yẹn fún lọ́ọ̀yà then number 3 kí ló dé tẹ́ send fídíò yẹn sí ẹnìkan wọ́n sọ fún mi nísìnyí wípé ẹ send ẹ̀ sáwé ẹnìkan ta lẹ send ẹ̀ sí kí ló dé tẹ́ send ẹ̀ sẹ́ni yẹn ẹ mọ̀ pé ó yẹ ká ṣe lóko òru ni. ṣé ẹ rójú ayé àbẹ́ òrí òótọ́ ni pé màmá ọ̀rọ̀ ọmọ rẹ̀ bá sọ̀rọ̀ ìyẹn ò ní rọ́nú tí mo sì gbà pé àwọn ọmọ màmá ńlọ yẹ kí wọ́n dìde kí wọ́n kọ lẹ́tà ẹjọ́ fúnra wọn àwọn ló yẹ kí wọ́n mọ̀ nìṣó níwájú ká mọ̀ bá wọn bọ̀ lẹ́yìn. lẹ́tà ọ̀hún rèé o ẹ kà á fúnra yín Rotimi ló kọ pé kí wọ́n lọ fún bàbá òbe kó fọwọ́ sí i ni bàbá bá yarí pé òun ò gba rìbá nítorí pé ó ti mọ implications tó wà ńbẹ̀. ìgbà tí mo rí pé gbogbo ọ̀rọ̀ àti ìgbésẹ̀ tí Rotimi ń gbé lórí ọ̀rọ̀ yìí ló ń ṣe nílànà dandawi ńlọ́jẹ́ mọ́ pé Rotimi ní Rotimi dandawi orúkọ tuntun ẹni tó bá ń dojú ọ̀rọ̀ rú tó ń gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí í ṣe ohun gbogbo nílànà dandawi ni wọ́n ń jẹ́ báwọn ni mo ṣe sáré ṣe ṣúná rẹ̀ nínú orin ewì láti pilẹ̀. bitterness ìkorò ojú sáwọn kìrìsìtẹ́nì àtàwọn òjíṣẹ́ olúwa tí Rotimi ti ní sọ́kàn láti gbà pípẹ́ wá ńlọ́jẹ́ ọmọ gbawájú gbẹ̀yìn láti rí nǹkan ṣègbè ogun tó ti ń gbé ti kìrìsìtẹ́nì. àbẹ́yìn ọ̀gbọ́kọ́ bó ti fèpè ránṣẹ́ sí pásítọ̀ Olúkọ̀yà pásítọ̀ Adébóyè pásítọ̀ Oyèdépò títí dórí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ olúwa kí la gbé kí la jù ọlọ́pàá èwo ń tèpè ẹ̀sìn tó bá wo oníkálukú lóníkálukú lè yàn láàyò. bó bá lẹ́ni tó ṣọ̀dá mẹ́wàá sílé olúwa kọ̀ọ̀kan mi bó bá léèyàn tó kó gbogbo sẹ́fíǹsì rẹ̀ lé pásítọ̀ lọ́wọ́ ohun tó wù ú ló ra wọlé ẹni tó bá fẹ́ ti Jésù fún àǹfààní ara rẹ̀ ni bí ó sì fẹ́ ti Jésù kò le kò tí ì fàjà. kí n tó fàdàgbà orin ewì rọ̀ àwọn ẹ̀rí tún bẹ tẹ́ ó padà gbọ́ sétí nípa Tọ́pẹ́ Kọ́láwọlé wọn ò ṣàdédé gbójú rẹ̀ síta gbangba fúnra rẹ̀ ló pè mí bóun láwọn ọ̀rọ̀ kan tó fẹ́ sọ mo sì béèrè pé kí làwọn ọ̀rọ̀ ọ̀hún lọ́ba ní bóun bá rí mi lòun tó lè ṣàlàyé ẹ̀. ìgbà tí a wá fẹ́ fún bàbá lówó tán ní ká fún bàbá reject owó yẹn ni. èlò ni wọ́n ní ká fún bàbá 20,000 bàbá reject ẹ̀ ní ó lóun ò ní ti owó Awikonko ó nítorí òun gbọ́ lórí social media tí wọ́n sọ pé owó ni wọ́n ń fi bo ẹnu wọn pé wọ́n ò ní di owó even bàbá ya yóò lóun lè tọwọ́ bọ̀ mí kankan ọmọ yẹn tí wàá bá pé bàbá ó ní wọ́n máa ń rìkọ́dù yín wọ́n máa fẹ́ ní kẹsàn-án ó lóun ò ní sáwọn níbi kan ó wà wò yẹn nígbà tí mo ti bẹ̀ tí mo ṣáà ti bẹ̀ ó yẹ máa gbọ́ voice níbẹ̀ ẹ mọ̀ káwọn fídíò kan wà níbi tí Awikonko play tí máa fún yín gbogbo ẹ̀ àti voice note so bàbá yẹn wá ní àwọ̀ ó ní number 1 ó ní kọ́kọ́ council general ó ní because it's like an impersonation àbí pé orúkọ tó wù jẹ́ bẹ́ẹ̀ ni ó wá ní kí n wá àwọn kì í ṣe òun ṣe general ó ní major lòun. lọ́rọ̀ kan ṣá bàbá yẹn ò gba owó lọ́wọ́ yín. kò gbowó lọ́wọ́ nídìí owó àwọn. Mayegun Akewi. ó lọ́wọ́ gbowó lọ́wọ́ yín. ok now kí ló dé tẹ́ ẹ ṣe fún màmá lówó. Awikonko ní ká fún wọn ká dẹ̀ sọ fún wọn pé òun máa fẹ́ máa fún wọn ní oṣooṣù bí sálárì pé tá a bá sọ bẹ́ẹ̀ pé ìyá yẹn á lè bá wa sọ dáadáa á lè ṣe nǹkan tá a bá ní kó ṣe á lè sọ dáadáa. ǹjẹ́ ẹ mọ̀ bóyá ṣé fámìlì yẹn ṣé òun ló wá bá Awikonko pé kán jọ sáwọn ló pe Awikonko pé káwọn wá gbà wọ́n là ní. irọ́ fámìlì ó fi wọn ya fámìlì lẹ́nu pé Awikonko kọ̀ déédéé pé àwọn fámìlì pé bóyá kí bẹ́ẹ̀ Awikonko wá ní ká sọ fún pé kí wọ́n sọ pé àwọn làwọn rà wọ́n iṣẹ́. ìwé tí ẹ pé tèmi àtẹ̀yìn bá lọ́dọ̀ màmá yẹn sà màmá yẹn máa fi question bè lọ́wọ́ ẹ̀ gbọ́ta sọ bẹ́ẹ̀ so wọn ò mọ Awikonko from nowhere sà. ok Awikonko ní kẹ́ sọ fún màmá. bẹ́ẹ̀ ni kọ́ sọ pé àwọn làwọn rán wọn iṣẹ́. pé kí màmá sọ pé òun lòun rán Awikonko níṣẹ́. bẹ́ẹ̀ni ṣé mo pa àwọn èèyàn da Awikonko sọ pé torí question tí wọ́n ń béèrè lọ́wọ́ òun lórí social media pé ṣé bí ló rán iṣẹ́ ó ní just to debunk that ká fọ̀rọ̀ fún màmá pé ok tá a bá ti mọ̀ ká ṣe àṣọ fún màmá pé ok a máa sanwó oṣù fún wọn kíní kan ó ní màmá lè dáhùn gbogbo nǹkan tá a bá fẹ́ kó sọ. even ìgbà tí wọ́n tún sọ̀rọ̀ hospital gan náà ló ní kó sọ pé kí màmá sọ pé ẹ ṣe bí ara yín ò yá báyìí ẹ kíní kan gbóná admit yín sí dájú ẹ mọ̀ ọ̀rọ̀ mi máa máa sọ ní background ṣé understand tí wọ́n ní record kí màmá yẹn tó wá jáde pé ẹ ká tiẹ̀ wá wò ó pé hospital lòún láì dàn kíní kan ṣe mọ̀ tí màmá yẹn ṣáà ń sọ oríṣiríṣi ọ̀rọ̀.
oníkẹ́ sọ bẹ́ẹ̀ fún màmá. bẹ́ẹ̀ni gbà tẹ́ dọ́dọ̀ màmá ṣé màmá yẹn dàbí ẹni tí ó ṣàìsàn. màmá wà ẹ̀bẹ̀ máa lọ bẹ̀rẹ̀ sí màmá ó wà healthy màmá wà kò sí nǹkan kan lóṣù màmá bẹ́ẹ̀ based on pé owó ta ti sọ pé máa fún màmá náà pé kí màmá change mood torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni tàbá sọ àkú ló jẹ́ kí màmá náà wá bẹ̀rẹ̀ sí ń bara jẹ́ ṣẹ́gẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ màmá fi bara jẹ́. ok kí ni mission yín gan nígbà tẹ́ sí pẹ̀lú Awíkókó yẹn lórí platform yẹn àtàwọn tó láwọn jẹ́ Fàkájà group tí Awíkókó sọ kí ni mission yín gan lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run. mission group yẹn àti mission Awíkókó gan tó dá group yẹn lẹ́nu pé láti máa já àwọn ìránṣẹ́ Ọlọ́run wá sílẹ̀ torí it's like that man want to eradicate Christianity. sẹ́yìn ò mọ̀ tẹ́lẹ̀ ni. èmi ò kọ́kọ́ mọ̀ kí n tó get myself involved ṣé mo pé I was born as a Christian no matter what ṣe gẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ ní ìmọ̀ mission ẹ̀ tẹ́lẹ̀ ṣe gẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní téèyàn bá ń súnmọ́ yan ìsúnmọ́ ni náà mọ̀ ṣe ẹni so based on pé èmi gan ti wá rí pé yes ó ń purọ́ is a master planner is an instigator and manipulator so when I discovered that in him in which pé tábàdé màmá ń ṣe ṣì máa gbá wọn òótọ́ èèyàn tó sọ pé mo fi fóònù màmá ra káàdì sa ó ní mo fi fóònù màmá ra mo ṣe ń bọ̀ lórí ẹ̀ so mission yẹn gangan lọ́rọ̀ kan kí ni mission yẹn. mission yẹn ni wípé òun sì wá ń rí gbogbo everybody ó wá ń kó gbogbo everybody bọ̀ pé òkè Jésù tó ń tiẹ̀ ń pè yẹn irọ́ ni pé òkè òun fẹ́ kẹ́nìbọ̀dì lọ ṣọ́ọ̀ṣì mọ́ òun fẹ́ kí lọ́sọ̀ Ọlọ́run kankan wà mọ́ tí ó dẹ̀ lè bọ́ sí. kí ni mission yẹn lórí ti máa yẹn Prophet Ojo Awogbemi yẹn. mission yẹn ni wípé bẹ́ẹ̀ mi ṣe rí mission máa yẹn sí tó fi take care personal ni pé ó fẹ́ já bàbá yẹn bọ́ ṣe understand bẹ́ẹ̀ because okay n sin for instance gbàdá lọ ṣe interview ó ní mo send video sí yàn ṣe àpótí bá mọ̀ pé yẹ́sìn nǹkan tó ń ṣe tó mọ́ you don't suppose to because gbogbo video yẹn kọ́ ló ń play èmi dẹ̀ forward gbogbo ẹ̀ sí yàn. ok gbogbo fídíò tẹ lọ bá a ṣe ní ìlú yẹn Ifaki àti Ìdó tẹ send sí Awíkókó gbogbo ẹ̀kọ́ ló play. gbogbo ẹ̀kọ́ ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tí ìyá yẹn sọ tó dàbí pé ó máa debunking nǹkan tó ń ṣe tó máa ẹ understand bẹ́ẹ̀ jẹ́ pé ọmọ Nàìjíríà tó wà questionable. inú àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn tí màmá yẹn sọ kí ni màmá ṣe àwọn kọ̀ọ̀kan wà tó yẹ kí n sí. irú àwọn ọ̀rọ̀ tí màmá sọ yẹn ṣe sá màmá sọ ìwé ìjàmbá tó dé bẹ̀bẹ̀ màmá sọ wípé à ń bọ̀ látọ̀dọ̀ Major ní alẹ́ ọjọ́ yẹn tó Major làwọn kọ́ lọ interview màmá ló gbé wa lọ́bẹ̀ àwa padà lọ sí ilé wọn wọ́n demarcate ẹni tí same beginning ni so màmá wa ń sọ̀bọ̀ pé ó ní lẹ́nu ijọ́ mẹ́ta igan tí wọ́n àwa bẹ̀rẹ̀ màmá ìgbà wọlé ti rí gan last ó ní ẹnu ijọ́ mẹ́ta ìpín kò má purọ́ ó ní tí wọ́n sọ pé tọ́rọ̀ yẹn ń jàrùn ìràn ó ní àwọn ẹ̀gbọ́n yẹn sọ pé wọ́n gbùgbù ẹ̀ so tẹ bá dé bẹ̀ sà tá bá pè é question lọ́rùn màmá sọ bẹ́ẹ̀ fún yín. ok àwọn kan lórí social media yẹn wọ́n sọ wípé aṣòdì Kristi ní Awíkókó ṣé bó ló ṣe rí lójú. bẹ́ẹ̀ni èmi rí bí aṣòdì sí Kristi because ohun dídín báwo ló ṣe máa bomb blast tó ṣe máa rubbish another people's religion ṣó lè bá àwọn Muslim try nǹkan yẹn ni sà gbogbo bó ṣe ń lamba ti Christianity yẹn sà tó ń lamba ìjẹ kò tó bẹ́ẹ̀ kó bá Muslim dán gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wò tó tẹ́jì ẹ rí pé ó kàn ń fọgbọ́n ṣe understand pé àtúwádìí Muslim àtúwádìí ìṣẹ̀ṣẹ̀ díẹ̀ ṣe understand bẹ́ẹ̀ Christianity gangan ni mo rí pé máa yẹn fẹ́ mú wálẹ̀. ṣé Christian ní Awíkókó. ó lóun lẹ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń kílèmù ìṣẹ̀ṣe ṣé wọn kó Olódùmarè ló máa ń sọ á ní aláàgínní kan èmi ìṣẹ̀gbẹ́ tó wá ń fọgbọ́n ń sìn gbàdá àwọn èèyàn tí ń wò pé ó ń fẹ́ wó àwọn èèyàn wọ ìṣẹ̀ṣe ó wá lóun lẹ́sìn in which ó ní ẹ̀sìn torí nǹkan tí Awíkókó ń ṣe yẹn tó ṣe ń ṣe ẹ̀ tí mo rí pé tó jẹ́ kó ṣẹ̀ṣe ni so èmi ń sìn báyìí mo wá lọ join ìṣẹ̀ṣe. ok ṣé olórí kẹ́ lọ join ni. ẹ ó ní kí n kúrò ní ẹ mọ̀ pé gbogbo anybody tó bá ń ba ṣe ó lóun fẹ́ tó ń lọ church kóun fẹ́ ni tí ṣe understand bẹ́ẹ̀ ni mo pé mi mọ́ pa ọlákùnrin àṣìṣe èmi lẹ́kẹ̀ẹ́ máa dance to his tune ṣe get ẹ̀ sà ẹ̀bẹ̀ kí wá ń ṣe bíi pé kí n lọ purọ́ mọ́yàn because mo ní conscience. so because of pé ó ní kẹ́ má ṣe Christianity mọ́ kẹ́ má ṣe Islam. ẹ mọ̀ tẹ́mi náà rí nǹkan tí ẹ mọ̀ pé mo sọ fún yín nǹkan tí Christianity ṣe fún mi ṣé àwọn kan sọ wípé let me put it this way àwọn ṣọ́ọ̀ṣì ló ní kí n má wá ṣọ́ọ̀ṣì mọ́ tó jẹ́ pé evidence wà ṣe understand me now èmi wà wọ́n pé ok Awíkókó lélẹ̀ ó ní ṣẹ̀ṣẹ̀ ló ṣe pé ká má lọ ṣọ́ọ̀ṣì mọ́ èmi náà fi wá lọ join lóòótọ́ nígbà tó ń sọ pé àwọn tó bá fẹ́ aṣọ ìmítọ́ ìpọ́ mo nídìí aṣọ ṣẹ́wọ̀n pé mo ti sọ pé mo ti join ó wá send ẹ̀ sí mi máa ti ẹ̀wọ̀n gbà mí ní gáràjì tó ní mi ní púrọ́ fún yín mo láyà gbọ̀nsà ṣẹ́wọ̀n pé aṣọ yẹn ń sìn ó possible pé wọ́n lè rí aṣọ yẹn èèyàn tó wà ní ayélujára kan wọ́n àtàkì ẹ̀ yes bẹ́ẹ̀ sì nǹkan tó ń ṣe lórí social media ṣẹ́wọ̀n pé wọ́n bí aláya ìdàkúwà Nàìjíríà ṣá kó wá show face ara abẹ tó ló ń bọ̀ Nàìjíríà ní ìjẹ́ irọ́ ló pa kò wá bí kankan ó kàn fi iṣẹ́ mọ̀. ó dà kó sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tó fi ẹ̀sùn kàn yín pé ẹ sẹ́ndì àwọn fídíòsì wọ̀nyẹn sí ẹnìkan ta ló lè sẹ́ndì sí. mo sẹ́ndì ẹ̀ sí ẹnìkan tó súnmọ́ mi ẹni yẹn ó jẹ́ childhood friend mi. ìyàwó ń dárúkọ wọ́n ní wọ́n play kan lọ́dọ̀ pásítọ̀ kan bóyá Làgbáyé àbí Làgbáyé já tọ́ máa play ẹ̀ lẹ́nu ìwé kí ló yẹ kó jẹ́ dèkìtì ẹ̀. ṣé ara ilé ìtẹ̀ wá ṣe ní fàkíngbà yẹn ni. ara ẹ̀ ni. ó dà pé yẹn ló ń dùn. gbogbo ẹ̀ ni mo kàn send sí ẹni yẹn. ṣé Làgbáyé já lè send ẹ̀ sí. no Làgbáyé já kọ ẹni tí mo send ẹ̀ sí mo sọ fún un ọlá pé mi kúrò náà ló fi béèrè ṣe bá mi jìyà lọ. ẹ dárúkọ ẹni tẹ́ bẹ́ẹ̀ sọ fún un bẹ́ẹ̀ sọ fún un. no ok ẹ sọ fún un lábẹ́ aṣọ. ok so tó bá wù kó sọ orúkọ ẹni yẹn. ok fúnra rẹ̀ ok because ó ní ẹ tún send kìíní yẹn wáyé tẹ́yìn náà ṣe send ẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ number one ṣe mọ̀ bóyá. because ẹjọ́ ń ṣiṣẹ́ ni ó bẹ̀rẹ̀ níṣẹ́ ni ó ní òun dẹ̀ believe nínú yín ẹ bá òun keep ẹ̀ so wáyé tẹ́ ṣe wá send ẹ̀. in the first place kò sọ pé kí n keep anything kò sọ pé kí anybody má rí kò sí tó ti sọ bẹ́ẹ̀ mo dé wá rí pé nǹkan tá a lọ ṣe náà there is nothing secret about it
because you are bringing it to people that is questioning you, that who sent you message, you understand, that who are these people, and when these people, let me tell you, for me to send that thing to someone, sir, it will still easy your work. You understand, sir? Because you want to show it to the people. Now that man is saying, "We won't gain in Kokombe." Why is he angry? Based on when we send the video to Alosesiyan, based on interview. So you know, I do sir. Come on to ban. She understand. I love her. So me didn't continue to be no. Then, èrò àṣírí tí mo tún rí ni wípé why tó wá focus lórí bàbá lọ. Gbogbo àwọn tó ti ń bá fà tẹ́lẹ̀ wá bẹ́ǹsì pátápátá wá jẹ́ bàbá lọ́yẹ̀ nìkan gbogbo ló wá ṣe understand ló wá gbé dání. So mí sọ ẹ̀yẹn èmi ń wo pé kó fẹ́ já bàbá yẹn bọ̀ ni. Okay. Wẹ́ ju gbogbo ẹ lọ bí mo ṣe rí ẹ̀yin fúnra ilẹ̀ pè mí lórí fóònù tẹ sọ pé nǹkan báyìí wẹ́ èmi ò ń bo síbi kankan o pé tẹ bá lè wá ṣàlàyé èmi ò ní mind ẹ̀dẹ̀ tó fẹ́ máa wá ṣàlàyé ló jẹ́ kẹ́ ṣe àwọn àlàyé yìí náà ní ọ̀dọ̀ àwọn màmá ọ̀dọ̀ àwọn fámìlì kíni ìgbà sẹ́yìn bí wọ́n léèrè àwọn ìbéèrè kí n tẹ́ ìbéèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ wọn pé ibi tẹ́ ẹ wà yìí báwo ló ń ṣe ń jẹun ta ló ń bọ́ wọn ṣáájú kí Awíkókó tó máa promise wọn. ìyá yẹn sọ ó ní bàbá ọlọ́lá lọ́sì fún lọ́wọ́ wọn pè. ilé tán wà yẹn kọ́ tẹ́tí lọ ṣe interview yẹn. wọ́n ní bàbá ọlọ́lá lọ́kọ́lé fún wọn ládó pé bẹ́ẹ̀ àwọn ti kúrò ńbẹ̀ pé àwọn wá sílé tiwọn ní ibẹ̀ wọn láwọn ọmọ wọn ló kọ́lé ti bẹ̀rẹ̀ fún wọn. mo gbọ́ tán sọ pé fóònù màmá pé ẹ tún gbà lọ́wọ́ màmá ẹ fi wáyé dẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀. ẹ ṣe ní fóònù màmá ìbá má dọ̀wọ́ mi rísì ni wípé ìgbà tá wà lọ́dọ̀ méjọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ pé woman àtàjọ lọ́wọ́ ní ǹjẹ́ tiẹ̀ ní fọ́tò ìgbéyàwó lọ́wọ́ méjọ lóhùn ni ó ní òun máa ń rí lórí fóònù ìyá ìyàwó wọn ni òkè tábà dé ọ̀dọ̀ màmá ó lóun ṣàjẹ́ àfáwọn òun bẹ́ẹ̀ àwọn adébẹ̀ màmá òun àdẹ̀wò adẹ̀rí ibẹ̀ látúnṣe ráwọn voice note kan tàdẹ̀ fọwọ́dù sí Awíkókó àárí fọ́tò ìgbéyàwó kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó tán ní mo dẹ̀ fún wọn. now kí wàá ní tó fà á kí ló ṣẹlẹ̀ láàrin àti Awíkókó tẹ́ fi kọ̀yìn sí báyìí tẹ́ fi sọ pé ẹ lọ́wọ́ sí nǹkan tó ṣe mọ́. number one fídíò tí mo send sí mi èmi ò rí anything tó bad níbẹ̀ because I don't see as a secret sir so òun sọ pé ọ̀dàlẹ̀ ni mí pé mo send kí ni wọ́n lẹ́nu tó bẹ̀rẹ̀ number one mo ní òkè má bínú o ní pé kí n má send ẹ̀ mo bẹ̀rẹ̀. ó lóun ò mọ̀ yírí o nínú àwọn ọ̀rọ̀ kan láwọn pàdé ó ní àwọn òun mọ̀ yírí pé kọ́ máa wọ́n gbà tí wọ́n lóun ṣe disclaimer ó lóun ò mọ̀ yírí. mo ti sọ bá ṣe pàdé bá ṣe mọ́ra ṣe mọ ẹni tí ṣe mọ pé irúgbà tó kàn send owó sí mi yẹn pé kémi máa bá wọn lọ síbi kan yẹ kí náwó ẹ̀wèrè ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ mi blame ara mi ṣe ọ̀rọ̀ ẹ̀ máa ṣì sọ mi fẹ́ skip ẹ̀ o because àwọn tó ń comment sí orí nǹkan tó sọ lánàá lórí mi èpè burúkú mò ń gbé wọn ṣẹ́ and àwọn tó máa padà wo fídíò ìwọ́n jẹ́ pé pé tí o bá lè. orí ọ̀dọ̀ platform wọn. ok ẹni sùúrù ṣẹ́rí tí káàdì yẹn mo fẹ́ sọ ṣẹ́rí tabadọ́dọ̀ ìyá ń sìn ṣe understand bẹ́ẹ̀ ẹjọ́ tí tẹ́ẹ̀bá béèrè ní abèrè ó ti yẹ mọ̀ kó ti dọ̀tàn pé kìíní torí èmi rẹ́ẹ̀dì ń sìn àti arrest lórí ẹ̀ because inú mi dùn Èkìtì mo wà ṣẹ́gẹ́tì ìyá tó dẹ̀ ni mo lo fóònù ẹ̀ ṣe wọn pé ìyá ń sìn báyìí 5,000 ṣọmọdé owó tó bá jáde nínú fóònù ìyá mọ́ àbí èmi mọ̀ kó fẹ́ fi bà mí lórúkọ jẹ́ ni based on pé fídíò tí mo send yẹn. Ojo Awogbemi Mayegun Akewi Oodua okirikiri mbìtì tàǹpẹ́pẹ́ tàmọ́ lápá awúgelete kò ṣeé pa kò ṣeé nà lóògùn tí yọ bọ́rọ́bọ́rọ́ omi tí poró iná òjò pàtàpàtà tí poró ọ̀gbẹlẹ̀ ọ̀tẹ̀ mọ́lẹ̀ mò ń lọ mo tún padà bọ̀ wọn ní pẹ́ dé ẹ lọ subscribe sí Ojo Awogbemi Kábíyèsí TV lórí YouTube channel kẹ́ balẹ̀ mọ́ gbáwọn orin ewì ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.